dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá. Mo wá ní wákàtí òwò yìí bí má nílé wá sórí social media. Wọ́n ní adé agídídé ẹjọ́ wa kọ́ ó wà nínú blọ́ọ̀dù wa ni. Ìgbà tó ń ṣe DNA fún wa wọ́n bá agídí ń bẹ̀ pé wọ́n ò fẹ́ yàn jẹ wọ́n ò fẹ́ àbòsí. Ìyẹn kọ́ ni mo bá wá. Gbogbo ọmọ Yorùbá pátápátápátá nílé lóko tẹ́ ń fẹ́ ìtẹ̀síwájú fún ìlú yín, tẹ́ ń fẹ́ ìtẹ̀síwájú fún ìran yín, tẹ́ ń fẹ́ àlàáfíà fún ìran yín, tẹ́ ẹ fẹ́ kí ilẹ̀ Yorùbá ó rójú kó ráyè, tẹ́ ẹ fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ ó jọba ní ilẹ̀ Yorùbá, tẹ́ ẹ sọ wípé gbogbo àwọn àlejò ọ̀ràn tó ń dà wá láàmú tí ò jẹ́ ká gbádùn pé ẹ̀yin náà fọwọ́ sí ká gbá wọn kúrò. Ẹ jẹ́ a jọ pẹnu pọ̀ kájọ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọ̀jájá Ògún. Bàbá tó bàbá wa ṣe, gbogbo ọmọ Yorùbá ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn. Bàbá ṣèlérí ó mú lérí iṣẹ́. Bàbá dáadáa aṣíwájú gidi, the number one citizen of the Yorùbá race. Lórí aládé gbogbo ilẹ̀ Yorùbá. Either you believe, either you did not believe. Kẹ́ mú tẹ̀gàn kúrò kẹ́ fi tẹ̀gàn sí. Ọ̀jájá Ògúnlùsì. A dúpẹ́ lọ́wọ́ bàbá. Tá a lọ ṣe kẹ́ pẹ́ ń bẹ̀ fún bàbá. Bàbá sọ̀rọ̀ pé mo wà lẹ́yìn yín. Ẹ má gbàgbé nígbà tá a kọ́kọ́ lọ sọ́dọ̀ bàbá. Wọ́n ní ẹ̀yin ọmọ yìí ẹ fẹ́ràn Yorùbá tó mi. Alábàjọ gbogbo wa à ń sọ òkò à ń sọ ọ̀rọ̀ sí bàbá yìí ò rí. Nígbà tẹ́mi kọ́kọ́ máa wọnú pálásì yẹ mo ṣe báyìí pé yes wọ́n á mú wa lẹ̀ lẹ́ni bàbá tún fà wá mọ́ra ni. Ìyẹn ni pé à ń ní bàbá kan bàbá ara tó mọ yìí ọmọ kò fi wá ṣeré bàbá ara tó mọ yìí ọmọ. Ọ̀jájá Ògúnwùsì bàbá wa o bàbá ara tó mọ yìí ọmọ olórí aládé gbogbo bàbá ara tó mọ yìí ọmọ. Bàbá promise wa ó promise ìlú ẹkùn ó promise bàbá wa olóyè májàsọ́lá òòṣà onírìṣà promise ọmọ ẹ̀ àrẹ̀mọ òòṣà. I will give you 100 million with in-laws. Wọ́n tún ní nílé Ọ̀ṣun àwọn máa fún wọn náà tán máa fi rìn pàréèdì káàkiri. Bàbá ti múlẹ̀ rí ẹṣẹ́ o. Bàbá ti gbé bọ́ọ̀sì ńlá in-laws ńlá fún wọn lọ́ọ̀ṣun tí ó tẹ̀kọ́mà ní ìyẹn tẹ̀kọ́mà náà kọ sí. Bàbá ti gbé o ó ti gbé ilẹ̀ wọ́n ti lọ gbà o wọ́n ti lọ gbà lọ́ṣun o kì í ṣe wọ́n ní o this will not be wọ́n ní. Bàbá ti ṣèlérí bàbá dẹ̀ ti mú lérí iṣẹ́. Bàbá lèmi máa fún wọn ní mọ́tò ní Ọ̀ṣun màá fún yín ní mọ́tò ní Ọ̀ṣun pé àwọn dẹ̀ máa pé gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pé àwọn ọmọ yìí ò sùn oorun àsùnpìyè mọ́ pé they are ready to serve their father's land ní bàbá bá ṣèlérí. Bàbá ti wá mú lérí ẹṣẹ o. Yorùbá ní pé yìnyínyìnyín kẹ́ni ó ṣe mí ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa onírìṣà olórí aládé ẹ jẹ́ ju àwọn aṣáájú lọ o ẹ pẹ́ fún wa sà. Ìgbòho ní ẹ máa lo 130 èmi yìí sí 250 sà. Kárí yín pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ ní fàìsàn ló gbà. Onírìṣà ẹṣin ọba yóò jẹ kó pẹ́. Gbogbo ọmọ Yorùbá ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọ̀jájá Ògúnwùsì. Wọ́n ti ṣèlérí wọ́n ti mú lérí iṣẹ́. Wọ́n ti ṣe àtìlẹ́yìn mo sọ fún yín pé bàbá ti declare ní ọjọ́ Tuesday tá a lọ́bẹ̀ ní bàbá ṣe declaration and confirmation endorsement the ìrú EKUN pé gbogbo ọmọ Yorùbá ló gbọ́dọ̀ gbà to flush the Fulani out of our land
ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn dáadáa ẹ ṣé gan-an ni ẹ kú ìtọ́jú wa àmúre onírìṣà ẹ ṣé gan-an ni o ẹ kú ìtọ́jú wa àmúre ẹ ṣé gan-an ni o onírìṣà ẹ kú ìtọ́jú wa àmúre ẹ kú àtìlẹ́yìn Sunday Igboho ẹ ṣé gan-an ni ẹ kú ìtọ́jú wa àmúre ẹ kú àtìlẹ́yìn ìlú ẹkùn o ẹ ṣé gan-an ni o bàbá ẹ kú ìtọ́jú wa àmúre bàbá wa ẹ ṣé gan-an ni ẹ kú ìtọ́jú wa àmúre bàbá tó ṣèlérí tó mú lérí ṣẹ ẹ ṣé gan ẹ kú ìtọ́jú wa bàbá àmúre bàbá ti fún wọn ní mọ́tò ní Ọ̀ṣun kábíyèsí ẹ má gbàgbé Èkìtì o àwa ọmọ yìí tèkìtì náà ìjọ́wọ́ ní ká wá gbé títí wa ẹ̀yin ni bàbá wa ẹ ti fún wọn lọ́ṣun o ó kèkìtì àrólé Oòduà bàbá dáadáa bàbá tó ṣe fi yangàn bàbá tó ń fi àlàáfíà fún ìran Yorùbá káàbàtà Ọ̀jájá ṣe bẹbẹ ẹ ń tutù kùtù ẹ máa wí bẹ́ẹ̀ kiri kábíyèsí Ọ̀jájá ṣe bẹbẹ ẹ ń tutù kùtù ẹ máa wí bẹ́ẹ̀ kiri bàbá ti gbélé o ó ti gbé mò ń mọ́tò yẹn ni mò ń dọ́gbọ́n wá o ó ní mò ń dọ́gbọ́n wá ní ọ̀ṣàràrà tí a rọ̀bà agbẹ̀bùrú yọ sáwọn ọlọ́tẹ̀ ètè pa wọ́n ìyálàyà yín àwọn kan bá jáde wọ́n máa ń sọ̀rọ̀ bàbá wa onírìṣà ó ń fa orí apá kan ó ń dá apá kan sí yẹ̀yẹ́ a ní ìwà ní sọ ọmọ di ẹrú ìwà ní sọ ẹrú dọmọ ṣùgbọ́n Sunday Igboho ọmọ ni ó tún ní ìwà ó wá fi ìwà ó fi di ààrẹ mọ́ gbogbo ọba ilẹ̀ Yorùbá káàbàtà ẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá wa onírìṣà ẹ máa bá wa dúpẹ́ ẹ máa bá wa dúpẹ́ ẹ máa bá wa dúpẹ́ wọ́n fi hàn pé ilé tó lọ́rùn ọba mi kọ́ ní ìlú ẹkùn wọ́n ó fi wọ́n Yorùbá ní pé àyífẹ́ èèyàn joyè àwòdì kó má lè gbẹ́dìyẹ ìṣódà bàbá wa Ọ̀jájá Ògún Wùsì ó kájú ẹ̀ bàbá kájú ẹ̀ tó bá tẹ̀ dé pálásì wàá mọ̀ pé ọba jọba lọ ìjòyè jù jòyè lọ bàbá wa jù wọ́n lọ ọ̀rọ̀ ẹnu kọ́ ọ̀rọ̀ ètè bọ̀ọ̀lì kọ́ ọ̀rọ̀ kéèyàn máa pọ́nrún kọ́ Ọ̀jájá ṣe bẹ́bẹ́ ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá ẹ bá wa fi ẹ̀mí ìmoore hàn fún àrẹ̀mọ fún àrólé Oòduà àrólé Oòduà ìlérí tí wọ́n ṣe wọ́n ti múṣẹ o wọ́n ti gbé in-laws yẹn fún àwọn tọ̀ṣun mò ń wá mi ò rí ni o mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ nínú wa náà ti rí wọ́n ti gbé fún àwọn tọ̀ṣun ẹ̀rí tí bàbá wa olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà nígbà tá a wà lọ́wọ́dọ̀ wọn tó na kinní kan sókè kí ló nà sókè òun náà ni wọ́n ń pè ní ṣẹ́ẹ̀kì bàbá ti ju ṣẹ́ẹ̀kì lẹ̀ gbòà ìyẹn ni pé bàbá ṣèlérí pé ilé tóun fún ara òun kọ́ ní ìlú ẹkùn òun ò ní jẹ́ kó wó òun ò dẹ̀ lè bímọ kí àwọn àjòjì máa pa wọ́n kínú òun máa dùn ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá Ọ̀jájá Ògúnwùsì Ọ̀jájá tó jáde ọlọ̀tẹ̀ mọ́lẹ̀ Ọ̀jájá ti ṣe bẹ́bẹ́ ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn
ẹ bá wa fàdúrà ràn wọ́n lọ́wọ́, ẹ wúre fún bàbá pé wọ́n ti ṣọdún àṣọdúnmọ́dún ní ìṣàwó àṣọdúnmọ́dún. ẹ má jẹ́ kí n lọ sáàbẹ̀ yẹn torí wọ́n lè lọ sọ pé bàbá Èkìtì ń pọ̀fọ̀. inú mi dùn nígbà tí mo rí. I did not expect it. Mi ò tètè rí àwọn èèyàn ló wá ń já mi nípàkọ́. Awọ́rò ó ṣẹyẹ o, Awọ́rò ó ṣẹyẹ. Kọ̀mándà Ọ̀ṣun ó ṣẹyẹ. Ta ló yẹ kó kọ́kọ́ pè pé bàbá ti mú lè ríṣẹ́? Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn, ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá, ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ onírìṣà, ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ onírìṣà. Yorùbá wípé yìnyín kẹ́ni ó ṣe mí. Bàbá àmọ́ lóore torí pé àìmọye àwọn tí ń wí tí wọ́n yìí ṣe bẹ́ẹ̀, àmọye àwọn tó máa rò tí ò ní wá sí ìmúṣẹ, ṣùgbọ́n ní títí yín bí ẹ ti wí lẹ́dẹ̀ ṣe bẹ́ẹ̀. Oh my God, ẹ jọ wá lójú bí ẹ ti jọ wá lójú. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá náà máa jọ yín lójú, wọn ò ní padà lẹ́yìn yín, wọn ò ní padà lẹ́yìn yín. Orí àpèrè yẹn ò ní gbóná mọ́ yín o. Bàbá wa Ọ̀jájá Ògúnwùsì, olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá, Ọ̀jájá Ògúnwùsì, bàbá Yorùbá, Ọ̀jájá Ògúnwùsì, bàbá Ìgbòho ṣà, Ọ̀jájá Ògúnwùsì, bàbá kàkàkí Olódùmarè. Ẹ ṣe ẹni tó wá bá wọn tó wẹ̀wù ìgbéraga, olóyè ẹnu bodè tó ń complete pẹ̀lú ọba ìlú. Mi ò gbọ́rú ẹ̀ rí. Àyè gbatápà ó kọ́ lè gúnnú. Ẹ ṣáà máa bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá. Ẹ máa sọ pé bàbá ẹ ṣeun sà, ẹ ṣe sà, Èdùmàrè jẹ́ àrí yín pẹ́ sà. Bàbá wa Èdùmàrè jẹ́ àrí yín pẹ́. Ẹ ṣe bàbá wa onírìṣà, ọlọ́múlà onírìṣà, olórí aládé, ẹ ṣeun wá o. Bàbá wa onírìṣà, ẹ ṣeun wá o. Behalf of the olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà, a sọ wípé ẹ ṣe sà. Behalf of Awọ́rò, the commander of Ọ̀ṣun State, a sọ wípé ẹ ṣe sà. Behalf of our second command, the kill and go, ẹ ṣeun sà. Behalf of Èkìtì command dà, torí àwa gbàgbọ́ pé tiwa ń bọ̀ sà. Déètì tá a máa wá gbé lẹ́ẹ̀tì ìsọ̀sà, ẹ̀yin lẹ́ni wá. Èkìtì State ló ní onírìṣà, onírìṣà ló ní Èkìtì State. Bẹ́ẹ̀ ni bàbá wádìí dáadáa, bàbá gan ohun tí mò ń sọ ó yé bàbá dáadáa. Ẹ ṣe gan, ẹ ṣe, ẹ sọ bẹ́ẹ̀, ẹ dẹ̀ wí bẹ́ẹ̀, ẹ dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ó fi hàn pé lóòótọ́ lódodo lẹ fẹ́ràn Yorùbá. Ẹ sọ̀rọ̀ ayé di àtìtàn, àtẹni tó tó yín, àtẹni tí ò tó yín, àtẹni tí ò tó bàtà ẹsẹ̀ yín. Oníkálukú wa ń tó wù á jù sí yín lára, ẹ̀dẹ̀ ń gbà mọ́ra. Bàbá yẹn jọ mí lójú nígbà tá a lọ sọ́dọ̀ wọn dé ìrìn àjò tá a rìn láàsì. Wọ́n ní àwọn 10 ni ó wọlé, wọ́n kà wá 10. Ìgbòho gan ló kà wá wọlé. Óyá mélòó ló dà, ó ti di 7. Óyá ńgbà tán débi tí bàbá wà. Bàbá ní Sunday Ìgbòho elérò púpọ̀ ní ilé bàbá ẹ̀ ló wà. Gbogbo àwọn tó tẹ̀lé Sunday Ìgbòho pátá ẹ jẹ́ ká wọlé, ẹ lọ sí ọ̀lù fún wọn. Ilé bàbá wọn náà wà. Bàbá wa sọ̀rọ̀ pé ẹ jẹ́ kán wọlé, ẹ jẹ́ kán wọlé. Ilé bàbá wọn náà wà, ẹ jẹ́ kán wọlé. Torí ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù. Ẹ jẹ́ kán wọlé. Ó yá ẹ wọlé. Ilé bàbá yín lẹ wà, kò gbẹ́dọ̀ bà yín lẹ́rù. Ẹ wọlé. Ìwà ni ìwà. Àìmọye àwọn tó kọ lẹ́tà tí wọ́n rí títí wọn rò, torí wọ́n mọ̀ pé wọ́n kún fún ìgbéraga, torí wípé wọ́n mọ̀ pé they have nothing to offer the Yorùbá race.
wọ́n mọ̀ pé wọ́n ń ṣògo lórí asán. But they study Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣàfẹ́ríwẹ̀ pé ọmọ tó ṣe é fi yan gàn láwùjọ rèé. Ẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá Ọ̀jájá sẹ́ẹ̀. Ẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá Ọ̀jájá. Ẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Ọ̀jájá tó jáde ọlọ́tẹ̀ mọ́lẹ̀, Ọ̀jájá tó gba gbogbo Yorùbá mọ́ra, Ọ̀jájá tó gba ìwọ̀sí mọ́ra nítorí Yorùbá, Ọ̀jájá tó sọra rẹ̀ di ààtàn nítorí ìran kóòtù òjíire. Bàbá tún sọ ìtàn pé mo ti wáyé kan rí, iṣẹ́ táwọn ò parí ní ìgbà yẹn làwọn wá fẹ́ wá parí sí. Ọlọ́run yóò fún yín ní ẹ̀mí gígùn àti ìfọ̀kànbalẹ̀ láti parí iṣẹ́ náà. Lásìkò yín ilẹ̀ Yorùbá ò ní dàrú. Iṣẹ́ tó lódùmarè rán yín yẹn ẹ jẹ láyọ̀ àti àlàáfíà. Ẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. 100 million ìṣọmọdé owó pẹ̀lú in-laws kan, wọ́n tún gbé in-laws fún wọn lọ́ṣun. Àwa tèkìtì náà ń dọ́gbọ́n béèrè títí wa. Tó bá yá àwọn Oǹdó náà máa béèrè títí wọn pé bàbá ẹ̀ pé kárì. See this man, the wonderful father that we call Onírìṣà, Ọ̀ní Àdìmúlà, olórí ayé gbogbo. Ilé iṣẹ́ tí bàbá ń kọ́ sẹ́kìtì tí bàbá bá parí ẹ̀ àpèwáwo ni àwòṣífìlà ẹ wàrà tí bàbá dá ní Ondo State. Bàbá dára yẹn dé títí tó dá dé Kwara, ó dá lọ́ṣùn, ó dá lógùn, ó dá lẹ́kọ̀ọ́, ó dá lọ́yọ̀ọ́. Bàbá fi hàn pé gbogbo Yorùbá belong to him, the #1 citizen, the #1 citizen of the Yorùbá land. Kẹ́ẹ̀mú tẹ̀gàn kẹ́ẹ̀fíìsì kẹ́ẹ̀mú tẹ̀gàn kúrò. Orin bàbá kọ̀mádà ó ní ìṣẹ̀dálẹ̀ Yorùbá ló fi yé wa pé ọmọ Odùduwà ní gbogbo wa. Àwa lọmọ Odùduwà, àwa lọmọ Odùduwà àlàyé. Èdùmàrè kó wò wá débẹ̀ láyé o. Àbí bẹ́ẹ̀ kọ́, àwa lọmọ Odùduwà. Torí Ilé Ifẹ̀ ní orísun gbogbo ilẹ̀ Yorùbá, níbi tí ojú rẹ̀ ti máa wá. Ilé Ifẹ̀ ní orísun ilẹ̀ Yorùbá, the land of love to expand every day. Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá yìí. Ẹ bá wa dúpẹ́ pé kábíyèsí ẹ ṣé gan ni, ẹ kú àtìlẹ́yìn wa, ẹ ṣé gan ni. Tá bá ti ní yín lẹ́yìn, a mọ̀ pé gbogbo ọba ilẹ̀ Yorùbá tó kù wọ́n ò ṣe ohun tẹ́ ẹ̀ ń ṣe. Wọ́n àmọ̀ iṣẹ́ náà yóò rọrùn fún wa láti ṣe, pé ẹ ti ọmọ yín Ìgbòho Òòṣà lẹ́yìn kó bàa lè ṣe àṣeyọrí. Ẹ ní jẹ́ kí àwọn ọlọ̀tẹ̀, àwọn ọmọ àtọ̀húnrìnwá, àwọn onígi òro, onígi kájú, onígbéraga kan rí ipá mú ní ilẹ̀ Yorùbá. Nítorí ọ̀rọ̀ ìlú ẹkùn bàbá wọ́n bá ń bú yín, ẹ dákun ẹ mọ́ wo bẹ̀, ìyẹ́ ò tí ẹ lè ràn yín. Wọ́n àìmọye ọ̀rọ̀ tó ti sọ sí yín rárá tẹ́ ẹ ṣe bíi pé ẹ rí. Ẹ ṣeun sá o, ẹ máa níkún owó ni, ẹ ní tọrọ jẹ. Àwọn àgbájọ wọn àná wọn ní àbùdí ni tolókun, àbùdí ni tọlọ́sà. Mo kéré láti máa gbàdúrà fún yín, ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ náà ni pé orí àpèrè tẹ́ ẹ jókòó sí yẹ ò ní gbóná mọ́ yín láṣẹ Olódùmarè. Ọmọ Yorùbá kankan ò ní kú mọ́ yín lọ́wọ́, ẹ̀yin náà ò ní ṣẹ́kú mọ́ wa lójú láṣẹ Olódùmarè. A máa rí yín bá bàbá Bàmí Ọ̀jájá Ògúnwùsì, olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá. Ọmọ Ifẹ̀ òye níbi ojú rẹ̀ tí máa wá. Ẹ ṣeun sà. Ọmọdé wa ń sọ wípé thank you sir, àgbàlagbà wa ń sọ pé thank you sir, ọkùnrin wa ń sọ pé thank you, àwọn arúgbó gan sọ wípé ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Àwọn ọmọ Yorùbá tó wà nílé, àwọn tó wà lájò, àwọn tó wà lóko, àwọn tó wà lábẹ́ omi, àwọn tó wà lófurufú sọ wípé ẹ ṣeun fún àtìlẹ́yìn Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bí ọ̀tá ti fẹ́ kó rí, ẹ̀jẹ̀ ó rí bẹ́ẹ̀. Adúpẹ́ lọ́wọ́ yín sá o, adúpẹ́ lọ́wọ́ gbogbo ọba ilẹ̀ Yorùbá o. Bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Adéwọ̀lú, Oyínwọ̀lú, Ìyọ̀wọ̀lú, Ògówọ̀lú,
ìdùnnú wọ̀lú, bàbá wa Olúgbọ́, Òkèlá, bàbá wa Onílà, Ìlà Ọ̀ràngún, bàbá wa ọwọ́ àdìmúlà, gbogbo ẹ̀yin ọba Ẹ̀gbá Táláké, ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọ̀jájá Ògúnwùsì, wọ́n tó bàbá wa ṣe, wọ́n ṣe ohun tó jọ wá lójú. Yes, ìyẹn ni pé lóòótọ́ àti lódodo àwọn ajínigbé tó ń jí wa gbé, inú wọn ò dùn sí, inú ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ò dùn sí. Èmi á máa sọ pé odidi ọba mẹ́ta náà gbẹ̀mí ẹ̀ lójijì lẹ́kìtì ń bíbà yìí tí ò ṣẹlẹ̀ rí. Adúpẹ́ pé torí pé à ń ké pè yín ẹ̀ dá wa lóhùn. Ẹ bá wa dúpẹ́, ẹ bá wa dúpẹ́, ọmọdé wa ń dúpẹ́, àgbà wa ń dúpẹ́, ọkùnrin wa ń dúpẹ́, oyún inú gan ń dúpẹ́ pé bàbá Ọ̀jájá Ògúnwùsì ẹ ṣe gan, ẹ kú ìtọ́jú wa àmúre. Bàbá wa Ògúnwùsì o, ẹ ṣe gan ni, ẹ kú ìtọ́jú wa àmúre. Fóun tẹ́ ẹ ṣe fún wa, ẹ ṣe gan ni, ẹ kú ìtọ́jú wa àmúre. Á dára fún yín, ojú òní tì yín o, Ọlọ́run jẹ́ àrí yín pẹ́ o, ẹ ní fàìsàn ló ipò yẹ o. Bàbá Ògúnwùsì, ẹni bá bínú sí yín Ọlọ́run máa bínú sí, torí pé ẹ ṣe yìí, ẹni bá bá yín jà Ọlọ́run máa bá jà, torí pé ẹ ṣe yìí, ẹni bá kórìíra yín wọn ó kórìíra ẹ̀ láyé títí dé ọ̀run ni. Bẹ́ẹ̀ ni ẹni bá ní kẹ́ ẹ ṣubú òun ló máa ṣubú láṣẹ Olódùmarè. A máa ju yín ṣe bẹ́ẹ̀ bá ti ń lù ní ọmọ ọdún, bẹ́ẹ̀ bá ti ń pè ní ọmọ gbọ́, ẹ jọ wá lójú o, ẹ jọ wá lójú. Kákàn wọnú pálásì ká kí yín, ká dẹ̀ sọ fún yín pé a ti dá ìrù ẹkú ti dé, ní tó wà lọ́kàn ọmọ yín Májàsọ́lá nìyẹn. Ṣùgbọ́n nígbà tí débẹ̀ tá a dénú pálásì, ẹ yí orin padà, ẹ yí ìlú padà, ẹ jẹ́ kí atẹ́gùn àlàáfíà kó fẹ́ sí wa, ẹ jẹ́ kójú ó ti ọmọ yín Májàsọ́lá Ìgbòho ṣá, ojú òní tì yín bàbá, ojú òní tì yín. Ẹ jẹ́ kí ọ̀tá ó sọ wípé ó tán lẹ́yìn ẹ̀, bàbá kò ní tán lẹ́yìn yín láéláé, omi ò ní tán lẹ́yìn ẹja yín. Ẹ ní gbèrè ìtìjú, ẹ ní bá wọn wọṣọ àbùkù, ẹ ní bá wọn wọṣọ ẹ̀tẹ́, lágbára Ọlọ́run ẹ ní bá wọn wọ̀, ẹ ní bá wọn wọ̀ o. Ẹ̀yin àgbájọ wọn àná lẹni sọ pé yíyẹ ní yẹyẹlé, gbogbo bí tẹ́ bá ti lọ bàbá yọ ọmọ yẹyin ni, yọ ọmọ bíwẹ́. Àwọn àgbọ̀n wọ́n mọ fọwọ́ bó sùn, wọ́n mọ fi pa ọmọ lára ni. Lásìkò títí ní bàbá, ẹni tí ò rí lé kọ́ akọ́lé, ẹni tí ò rí kankan rere ṣe á ṣe. Wọ́n máa sọ pé lásìkò Ọ̀jájá Ògúnwùsì lọ́lọ́run ṣe léyìí, lọ́lọ́run ṣe léyìí. Bẹ́ẹ̀ ló ṣe máa rí o. Ẹ jọ wá lójú gan sà, ẹ jọ wá lójú. Bí ẹ ti jọ Sunday Ìgbòho lójú, Ọlọ́run yóò jọ yín lójú. Bí ẹ ti ya Sunday Ìgbòho lẹ́nu, Ọlọ́run yóò yà yín lẹ́nu sà. Ọba mi Èdùmàrè ò ní padà lẹ́yìn yín láṣẹ Olódùmarè. Ẹ máa ṣe ni, àní máa ṣe ò ní ya ọ̀dọ̀ yín bàbá mi láṣẹ Olódùmarè. Ẹ má gbàgbé wa lẹ́kìtì sá o, ẹ má gbàgbé wa lẹ́kìtì, àwọn ọmọ yín lẹ́kìtì o. Ẹ mọ̀ pé ẹnu bọ́dà àwọn ará bíbá ẹ lọ́wà bàbá onírìṣà, ẹ má gbàgbé wa lẹ́kìtì o. Ẹ dákun, ẹ dákun, ẹ dábọ̀, ẹ jẹ́ kí afẹ́fẹ́ àlàáfíà yẹ kó fẹ́ sí wa kárí. Òun ló túbọ̀ máa mú inú ọmọ yín Ìgbòho ṣàdùn, òun ló túbọ̀ máa mú iṣẹ́ yẹ rọrùn fún Ìgbòho ọmọ yín, kí afẹ́fẹ́ yẹ kó fẹ́ sí wa kárí kárí. Ó máa tọ́jú wa, Ọlọ́run á máa ṣe fún yín. Àlọ́ Ọlọ́run ò ní padà lẹ́yìn yín ṣé ń gbọ́ mi bàbá mi? Ohun tẹ́ máa fi ṣe bàbá lé gbogbo ọmọ Yorùbá lórí, most especially di ìrú ẹ̀kọ́ security network, Ọlọ́run yóò mọ yọ̀ǹda ẹ̀ fún yín ní ìrọ̀rùn. Àti gbọ́ nínú ìwé ìtàn rí pé òkun gbẹ, àpò kólòbó yóò ní gbẹ, kò ní gbẹ láéláé. Torí pé ẹ ti ẹ̀ sí ẹ fún support package,
surprise package tó lódùmarè máa fi sọ fún yín á yà ẹ̀yin gan náà lẹ́nu bàbá àbèjì bàbá àbẹ́ta ẹ ṣeun sà ẹ bá mi ṣe kábíyèsí o kábíyèsí o kábíyèsí o orí adé olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá kábíyèsí o mi ò gúdù nínú oríkì ni bá kí oríkì yín mi ò gúdù nínú oríkì ṣùgbọ́n Ọlọ́run mọ̀ pé mo fẹ́ràn yín lẹ́nu ó dé ẹ̀mejì tí máa wọ pálásì yẹ ẹ ṣeun tó jọ mí lójú àwa tá a ti sọ ọ̀rọ̀ tí ò yẹ ká sọ sí bàbá sọ́ọ̀sì bàbá tó fà wá mọ́ra ni pé bó ṣe jó yín lọ́wọ́ lẹ ṣe ń gbígbó lẹ̀ mo fẹ́ràn Yorùbá jù yín lọ ká wa lára àwa náà ń fẹ́ jù yín lọ tó bá jọba mo ti lọ sọ́dọ̀ ọba míì tó ní kí tó lé wa bí ìgbà téèyàn bá lé ajá ṣùgbọ́n olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá ò ṣe bẹ́ẹ̀ bàbá ní Odùduwà ló bí ọmọ tó le òun ló dẹ̀ tún bí ọmọ tó rọ̀ á dáa fún yín bàbá ẹ ní tí ẹ ní ṣá láṣẹ Olódùmarè ẹ ní jẹkoro ẹ ní jẹkoro ẹ ní jẹkoro ọba mi tó ní orísun ìbùkún lọ́wọ́ yóò túbọ̀ bá wa bùkún yín lọ ní ohun tẹ́ ẹ máa fi ṣe bàbá lé wọn lórí bàbá mi òkè yóò túbọ̀ bá máa yọ̀ǹda ẹ̀ fún yín bàbá ẹ má gbàgbé wa lẹ́kìtì sà ẹ má gbàgbé wa ń tẹ̀sí lọ́sùn yóò ó wu àwa náà kẹ́ ẹ máa rántí pé kì í ṣe Ọ̀ṣun ní pé ló jẹ́ bàbá lé lórí bàbá gbogbo wa ẹ jẹ́ sà ṣe gbọ́ kábíyèsí àárín yín pẹ́ adé ó pẹ́ lórí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ ó tiẹ̀ ti pẹ́ lórí gbogbo àwọn abiyamọ ayé ló ń súre fún yín that endorsement day and confirmation ó ṣọ̀kì àwọn kan ó gbóòórùn lójú ọ̀tá Yorùbá Ọlọ́run ó bá wa yà yín lẹ́nu bàbá kábíyèsí adára fún yín o Ìgbòho ní kí n bá ń dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ọmọ ìlú ẹ̀kọ́ káàkiri state from Kwara to Kogi to Ondo Èkìtì Ọ̀ṣun Ògùn Ọ̀yọ́ tó fi dé Èkó wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe ẹ tó bàbá wa ṣe ojú ò ní tì yín ẹ ní wọ́wọ́ tì bàbá láyé kẹtẹ wá ẹ ní ṣe owó ní ọmọ ṣẹ̀rọ yín ẹ túbọ̀ máa rí owó pè ràn níṣẹ́ ẹ ní dẹni àná ẹ ní dẹni àná onírìṣà ẹ ní dẹni àná. lọ́fẹ̀ẹ́ àdùnmúlà ẹ ní dẹni àná aṣọ yìí yín ò ní fàyà o ògo jẹ́ fún gbogbo ilẹ̀ Yorùbá ògo náà ò ní ṣí lọ lára yín láṣẹ Olódùmarè thank you God bless you sir God will continue honour you favour you and surprise you bí ẹ ṣe sọ bínú sí yín ọ̀run máa bínú sí. ò bá kájú ìlú yíyá níyà Ògúnwùsì kájú ẹ̀ onírìṣà ó 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 kájú ẹ̀. Bless you, Dad. Thank you and remain blessed. Blessed.